wàláhì tàláhì súnmọ́ bí láìlẹ̀dí láìláìláwà tá a bá ti ní sàbòsí kó tó di pé àwọn oníṣẹ̀ṣe wá ń ṣàṣejù ẹ̀gbọ́ táwọn mùsùlùmí dálẹ̀ àwọn la create problem máa sọ ìdí o torí àtúlẹ̀ rí inú mùsùlùmí mi àbálà àfáà mi tí ó wo program àbí tí ó join tó jẹ́ pé pè ní ó tún máa ṣe tí ó tún máa bú wa kò ju àwa lójúmọ́ bójú ọ̀tá bá pọ́njú náà èmi ọlọ́sùnkànmí àkàmú kó máa dùn ọ̀nà òdodo TV ọmọ bíbí ìlú Ìkirè máa sùn tọrọ. a sọ fún gbogbo ẹ̀yin àfáà lẹ́lẹ̀lẹ́ ẹ̀yin tẹ́ ẹ̀ tí fi gbájà yín sí gbà ẹ̀yin tẹ́ ẹ̀ tí dájókòó láìsùn kẹ́ẹ̀dẹ̀rí kẹ́sì máa ń nà kẹ́ ẹ̀ má rẹ̀ ní ti ń nà yín ẹ̀ mọ̀ pàyé ní kọ̀rọ̀ ẹ̀yin lẹ kọ́ dá wàhálà lẹ̀ ẹ̀yin lẹ bóde ẹni tó bá ti lo ewé àtẹgbò ó ti dẹlẹ́bọ ní tí ò sí lákọọ́lẹ̀ kẹ̀kẹ́ pàápàá ẹ bá ti lo ewé àtẹgbò ó ti dẹlẹ́bọ tó dẹ̀ jẹ́ pé kò sẹ́ni náà tí ń bẹ lábẹ́ sọ́mọ̀ yìí tí ń tẹ orí ilẹ̀ yìí tó lè wí fún ewé àtẹgbò aṣọ tí ń bẹ lọ́rùn mi yìí ewé ni wọ́n fi ṣe láwà ní orí mi yìí igi àtẹwé ni wọ́n fi ṣe ẹ̀yin lẹ kọ́kọ́ kírètì ẹni mi nítorí kẹta àáfàá sáàfàá ìlọdẹbi nítorí kẹta mùsùlùmí sí mùsùlùmí àwọn abẹyẹ láti kírètì wàhálà àwọn bàbá wa àfọ àgbà tànà ṣe báwọn náà pèpè wọ́n ṣe dáwà wọ́n ṣe wáàsí kí ló dé tí wáàsí tí wọn ò dogun tí ó dìjà tí ó di wàhálà tí ó dèpè tọjá pé tàwa àti ìsìn ńlọdogun ló di wàhálà. ẹ̀yin lábọ́ọ̀dẹ ẹlẹ́yìn tó bá ti sí ọṣẹ ẹ̀bẹ̀ ó nìkan lọ́tọ̀ ọṣẹ ẹ̀bẹ̀ sì rèé ewé àtẹgbẹ̀ ni wọ́n fi ṣe ó kọ́ nìkan lásọ pé kọ́ máa jọ́ṣẹ ẹ̀bẹ̀ ẹ bá ti sọ sí àwúre ó ti dẹlẹ́bọ ẹlẹ́bà ti sọ sí ẹ̀tajà ó ti dẹlẹ́bọ ẹlẹ́bà ti sọ sí àánú ó ti dẹlẹ́bọ ẹ̀ẹ́dẹ̀ rí àkọọ́lẹ̀ kankan fún ẹ pírátìsì ẹ̀ lẹ́mìí ara yín ni ara bí ẹ ti kírètì ẹ límì nìyẹn. ẹ̀yin náà lẹ́dí lọ́sàn-án gan ẹ náà máa gbọ́dọ̀ kúnlẹ̀ kí òbí ẹ̀ mọ́ ọmọ gbọ́dọ̀ bẹ̀rẹ̀ kí òbí ẹ̀ mọ́ ẹ̀ẹ́dẹ̀ ní ẹ̀rí kankan tó tájìbù tó kọjá àfẹnú tí nìkan lẹ́fí tírìtì gbogbo aráyé. ọ̀tọ̀ nígbà tẹ́ kọ́kọ́ dé tẹ́ǹtẹ́jì kíbúlà mọ́sáàsì àìmọye àwọn kan ní pa mọ́sáàsì tì nítorí pé ẹni tẹ́ǹtẹ́jì òkálùkù tẹ́ǹdorí òkálùkù rú. àìsùn máa tún wà ní bẹ́ẹ̀nù àlùkùrì yá ni fásà máa wájú aláì olúwa ní gbogbo bí kíbi tẹ́ ẹ bá dojú kọ náà lèmi ọlọ́run wà. ẹ̀yin lẹ́dẹ́ lẹ́ńkírẹ́tì jálàbí àìmọye yín dẹ̀ ń ṣe rúkìá tẹ́ ń gba òbítíbitì owó lọ́wọ́ àwọn èèyàn ẹni tí ń ṣe rúkìá nínú yín ẹ gbà pé yẹn ń ṣe jálàbí nítorí pé ẹ gbé gbogbo ọ̀rọ̀ yìí kalẹ̀ fún kẹta ni ẹni tí ń ṣe rúkìá nínú yín tá a mọ̀ tó pọ̀ tẹ́ pé kí ni jẹ́pá ìjẹ̀nu bọ́ sí yẹn lára kí ni jẹ́ bẹ́ẹ̀ sẹ́ni tí ń ṣe rúkìá nínú yín kò lu ewé àtẹgbò tí ọ̀lọ́sọ ti ń fún yẹn ẹ̀ ń tú gẹ́gẹ́ tàdá ebi ewé òrì la fi ń ṣe tàdá ọpọ́n làtà fi hàn tú ṣe bí igi ni wọ́n fi ṣe. amúkun ẹrù ẹwọ́ òkèlè ń wọ ẹ̀wù sàlẹ̀. ẹ̀yin lè jẹ́ kí àwọn oníṣẹ̀ṣe ọ̀fẹ́ máa ṣàṣejù because àṣejù ló lè máa mú ìyàpọ̀ náà níbú ọ̀dá. ibà yìí ni màá ti pín àwọn èèyàn wa ṣàkíyèsí
ní Nàìjíríà báyà wà lálẹ́ àwọn ìlú kan wà wọ́n wà lọ́sàn-án àwọn ìlú kan wà wọ́n wà láàárọ̀ àwọn ìlú kan wà wọ́n wà lóru ta ló ṣe bẹ́ẹ̀ Ọlọ́run ni tí ò sẹ́ni kankan tó ṣe bẹ́ẹ̀ tó kọjú Olódùmarè báwọn Amẹ́ríkà ṣe lágbára tó bí wọ́n ṣe newsment tó tọ́nà ń bá ní kílì òṣù lọ́dọ̀ wọn tó bẹ́ẹ̀ kan sọ pé kílì ọmọ wọn lágbára rẹ̀. wọn lágbára ẹ̀ bólúwa bá ní kílì òṣù ilẹ̀ ti sún Nàìjíríà báyìí àti ń wọ òru lọ kò sẹ́ni náà tó lágbára tí ó pè kọ́dọ̀sán tílẹ̀ bá dẹ̀ mọ́ kò sẹ́ni tó lè sọ ọ̀sán dòru kò sí. ọba tí wọ́n ń sẹ́hun kì í ṣe ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ní ṣe kì í ṣe ànábì wa Isa tí ṣe Jésù ní ṣe kì í ṣe Mósè ní ṣe àwọn ògùn tẹ́ gbà fún kọ́ ní ṣe Ọ̀ṣun kọ́ ní ṣe Ọya kọ́ ní ṣe Ọbàtálá kọ́ ní ṣe Allahu kọ́ọ̀dìrú ní ala kulli shay ọba tẹ́nìkẹ́kọ̀ọ́ ọmọ bí ó wà tẹ́yìn ọmọ bí ó wà tẹ́mi ọmọ bí ó wà tí ọ̀sẹ́ nìkan kan tó mọ bí ó wà tá a gbà yí pé ó wà òun ní ṣe. ọba tí ò sí ẹnì kankan tó tí ọ̀sẹ̀ ń tọ́fẹ̀ tó ọba tó lè ṣe ohun gbogbo nígbà gbogbo lásìkò gbogbo fẹ́ni gbogbo lọ́jọ́ gbogbo wákàtí gbogbo ìṣẹ́jú gbogbo sẹ́kọ̀sì gbogbo tí ọ̀sẹ̀ nìkan kan tó lè mú lọ́wọ́. ọba tí ìṣẹ́gbẹ́ àfáà ọba tí ìṣẹ́gbẹ́ pásítọ̀ Olódùmarè tí ìṣẹ́gbẹ́ oṣó tí ìṣẹ́gbẹ́ àjẹ́ ọba tí ìṣẹ́gbẹ́ lẹ́bọ̀lógún ọba tí ìṣẹ́gbẹ́ mèrè ọba tí ìṣẹ́gbẹ́ àbíkú. àmọ́ àwọn àfáà tá jẹ́ mùsùlùmí torí kẹta ẹ dojú ọ̀tẹ̀ kọ àwọn àfáà akin ẹgbẹ́ yín ẹ dojú ọ̀tẹ̀ kó àwọn àfáà tí ẹ jẹ́ bàbá fún wa ọ̀tí náà lẹ tẹ̀tẹ̀tẹ̀ tẹ̀ fi dá wàhálà lẹ̀ tẹ̀ di wàhálà ẹlẹ́sìnkẹsìn ìlú délẹ̀ tọjọ́jú orí yín lọ yìí. èyí tó bá ti kọjú sí ẹ̀yin nìkan lọ́nà èyí tó bá ti kọ̀yìn sí ẹ sọ di haram. èyí tó bá ti kọjú sí ẹ pè ní halal èyí tó bá ti kọ̀yìn sí ẹ sọ di haram. sẹ́bẹ̀yìn náà lẹ́dẹ́ ẹ̀yin lè bẹ̀rẹ̀ ẹ̀tùkùtù ẹ bẹ̀rẹ̀ àsọjù tí mo ní pọlọ́ níbù ọ̀dá ṣẹ̀rí àgẹ́gẹ́ sọ fún wa pé gbogbo ọ̀rọ̀ là máa mọ̀ kì í ṣe gbogbo ọ̀rọ̀ là máa sọ. ẹ̀yin ni kéwu yóò tó nǹkan ìmọ̀ yóò tó nǹkan tá à ń tútùkùtù arínú níyìn náà ti ń sọ pé ọmọ ọdún mẹ́fà ní àníbọ̀ Muhammad sallallahu alaihi wasallam lọ́fẹ̀ ìyá wa Aisha at least irọ́ lè ń pa irọ́ tẹ́ ẹ pa iná lọ fọ àbùkù fún ìsìlámù báyìí. irọ́ tẹ́yìn ń pa tẹ́ ẹ rò pé ilẹ̀ nímọ̀ jù ẹ̀yin mọ̀jì sí àfáà yìí tẹ́ ẹ mọ̀ pa ayé níkọ̀rọ̀ wàláì ayé níkọ̀rọ̀. ayé ò níkọ̀rọ̀ ó ń sẹ́lẹ̀ Muhammad sallallahu alaihi wasallam òun kàn kú ní Mẹ́kà ó kú lu bàbá rẹ̀ ọlọ́ọ̀lù ìyá rẹ̀ ogun ni. àmọ́ torí ọ̀tẹ̀ ẹ̀yin àfáà torí kẹta ẹdí lọ́sẹ̀gẹ́ gbogbo tí jẹ́rìn àfáà tó kú lẹ́ ń bà ló kọjá ṣé bí ó kọ́ tẹ́ ẹ̀rọ pa fi ń ba àwọn àfáà ló kọjá yìí iná làwọn oníṣẹ̀ṣe ni wọ́n máa ń lé lórí ẹ̀yin lẹ bóde lẹ́kọ́ ń sọ yí pé kò sí tí jẹ́ iṣẹ́ àfáà ẹ̀yin àfáà yìí náà lẹ́kọ́ bóde ẹni ò sí tí jẹ́ iṣẹ́ àfáà torí pé wọ́n lọ skul oní ọ̀sẹ̀ yunifásitì oní rìsọ́ọ̀tì lọ́wọ́ òṣìṣẹ́ ìjọba òtúnṣiṣẹ́ àfáà òṣìṣẹ́ mọ́mú mẹ́sáàsì wọ́n fún ọ ní sálárì ẹni tí ọ̀wọ́ anírú opportunity yẹn ó ti rí pé oníranù ni ṣebí náà ni wọ́n fi ń bu yín nìsín iṣẹ́ wo ni iṣẹ́ tó le tó ṣe kakọ́ iṣẹ́ àfáà mọ tí ń bẹ́ ń bí iṣẹ́ àfáà ni ẹni tí bá pẹ̀lú àfáà yóò mọ kọ́ ọmọ ní kéwú sẹ́ni tí ń kọ́ ọmọ ní kéwú sẹ́ni mọ̀ pé wàhálà ni
ẹ ti ń kọ́ ọmọ ní kí ó ṣe déédéé ẹ̀ ń tàpé ṣe tíṣà ṣé ẹni tí bá ń ṣe tíṣà sí òníṣẹ́ lọ́wọ́ ẹ ti bá ń pè láàfà yóò mọ̀ ṣe wáàsí yóò jẹ́ lẹ́kṣọ́rà ṣé lẹ́kṣọ́rà ẹ ti bá ń ṣe lẹ́kṣọ́rà sí òkè ṣiṣẹ́ ẹ ti bá ń pè láàfà yóò di olùjì sí ọlọ́run tí ó máa ṣàdúrà fún yẹn sí òkè ṣiṣẹ́ ó di odidi iṣẹ́ mẹ́ta tí ẹni tó jí àfà ti ń ṣe ẹ̀yin àfà ẹ̀yin náà lẹ́dẹ́ pàápàá ọ̀pọ̀ yín tẹ́ lọ Saudi. pàápàá ọ̀pọ̀lọpọ̀ yín tẹ́ lọ Saudi ẹ ti Saudi dé gbogbo àfáà tó kù tẹ́ bá tí ọ̀rọ̀ náà Saudi ẹ fẹnu useless wọn bí ìgbà pé wọn ọ̀lọ́pọlọ ẹ̀yin lẹ́dá wà lálẹ́ kò sẹ́ni kankan tó lè bóde ẹ gbọ́ mo sọ ti pa mo ní èèyàn ń jẹ́ babaláwo èèyàn ń jó ń ṣègùn ìyẹn ò tí ì sọ di kèfèrí irú sáwo ní bẹ lọ́wọ́ rẹ̀ sọmọ lọ́hùn àbí ọmọ lọ́hùn sọdún lọ́mọ àbí ọ̀dọ́ lọ́mọ sọlá àánú ọmọ làkejì àbí ọ̀là àánú ọmọ làkejì ordinary name ní gbogbo yẹn tí wọ́n gbé àfa wà látọ̀run ni ẹ̀yin náà wo ogun tí ń ṣẹlẹ̀ yìí nìsín àwọn ń rí ọ̀pọ̀ àwọn tí ń bọ́dẹ pé ẹ̀yin ayé àfa ẹ bóde ẹ sọ nǹkan márùn-ún wọ́n ní ká sọ nǹkan márùn-ún tí ànábì wa Muhammad sallallahu alaihi wasallam tó ṣe ìntànẹ́bì ṣe ju ìgbà lọ́nà ẹ̀gbà lọ sallallahu alaihi wasallam ọ̀tẹ̀ ló dé lórí dòwe ẹ wá dá controversy lẹ̀ ẹ̀yin mùsùlùmí ni o àwọn àfáà ni o Yorùbá wọn ní ká gbẹ́ kòtò ọ̀tá mọ́ wọn torí àmẹ́ni tí ó jì sí ẹ̀yin lẹ́dí lẹ́fìrá yín sípò bí ìgbà pé ẹ ti rí tíà tẹ́nìkan kò rí ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹ̀kọ́ tírú wa yìí ti kọ́ nínú tíà láti 20 years tí wọ́n ti bí ọ̀pọ̀lọpọ̀ míì nínú yín ẹ bóde ẹ fọ́ta ẹ̀kọ́ míì tá a ti rí wọ́n ti bí ẹlòmíì nínú ẹ̀yin tẹ́ ń pera yín láàfáà yìí wallahi rabbul kaaba ẹ̀yin lẹ́bẹ̀rẹ̀ asọ́jásán ẹ̀yin lẹ́bẹ̀rẹ̀ asọ́jú ẹ̀yin lẹ́bẹ̀rẹ̀ àhọ́bò ẹ̀yin lẹ́bẹ̀rẹ̀ àgbẹ́jù tí máa kámú èrè ẹ̀yin lẹ́bẹ̀rẹ̀ àgbẹ́jù tí ìbá ṣe pẹ́yìn lẹ́bẹ̀rẹ̀ àgbẹ́jù àwọn àfọ àwọn alánà wọ́n dé wọ́n bá bàbá aláwo wọ́n dẹ̀ bá bàbá aláwo ṣe pẹ̀lú fífọ́ náà mọ̀ wọ́n kì í ṣe èbú kì í ṣe pé àlàyé ní àlàyé máa ń tún nǹkan ṣe ní àlàyé ìbá nǹkan jẹ́ àmì tó bá gbé èbú dání àtẹ̀pẹ̀ yóò máa ba nǹkan jẹ́ ni kò lè tún nǹkan ṣe. gbogbo ayé ló gbà yí pé ṣèbí sọ́mọ́ là ń wò lókè yìí ẹnìkan ló dà gbogbo ayé ló gbà yí pé ilẹ̀ tá à ń tẹ̀ yìí ẹnìkan ló dá ilẹ̀ ta lẹni tó dá sẹ́mọ̀ àti ilẹ̀ anybody mọ̀ ìpín ọlọ́run ni ẹ̀yin lẹ́dí tẹ̀jú kálukú ikú wì bàbá awúláwo ní ọ̀wá sọ pé kò sẹ́ni kankan tí ó bóde tí ó pín ògùn lọ́dá sẹ́mọ̀ láíláí kò sẹ́ni tí ó sọ pé ọya lọ́dá ilẹ̀ láíláí kò sẹ́ni tí ó sọ pé ọ̀ṣun ní sọ òru dọ̀sẹ̀ ní sọ̀sẹ̀ dòru anybody wọn náà gbà yí pé ọlọ́run ẹnìkan ní bẹ tó dá sẹ́mọ̀ tó dá ilẹ̀ tó dá èmi tó dá ìwọ but Yorùbá ní àìfẹ̀lẹ̀ kíbòsí láìfẹ̀lẹ̀ jó. àdísì kúdísì dẹ̀ ní fáàrì fún ní kọ́bílà àǹtà àbùdù ni wọ́n mi lamu yàrá fún ní fákẹ́fà yà àbùdù ni olúwa ní ẹ̀ mọ̀mí ká tó máa sìn mí tẹ́ ẹ̀ bá ti mọ̀mí ẹ̀ lé mọ̀mí sìn àwọn ará wọn àfẹ́ wa ń pariwo ogun sẹ́sìn Islam sẹ́sìn wàhálà ni sẹ́sìn ìjà ni kí ló fẹ́ fàjà kí ló yọ fàjà láàrin wa ọmọ bàbá kan náà ọmọ ìyá kan náà nítorí ipá àlè farabalẹ̀ ṣàlàyé fúnra wa àwa di ọ̀tá ara wa. ó ní iye oṣù ó ní iye ọdún tẹ́yìn àfáà tẹ́ fi tírìtì jálàbí o
ṣé wèrè ni kí ni jẹ́ jálàbí? The meaning of that jálàbí, that is business. Business ni jẹ́ jálàbí. Iṣẹ́ ọ̀rọ̀ lójú ẹ̀ ní ìṣẹ́bí ni wọ́n fi rọ́pò gbogbo àfa. Sẹ́ni ọba tí wọ́n á já àfa àpọ̀nbélé, sẹ́rọ pa àfọ òníṣẹ́ lọ ni. Ẹni ó jí àfa tí ń kọ́ ọmọ ní kéwú, ẹ tún ní òníṣẹ́ lọ́wọ́. Èyí jẹ́ tíṣà, ẹni òníṣẹ́ lọ́wọ́. Ẹni ó jí àfa tí ń ṣe wáàsí lẹ́kṣọ́rà, ẹni òníṣẹ́ lọ́wọ́. Ṣẹ́ṣẹ́ kẹ́kọ̀ọ́ jà yẹn ni. Àwọn oníṣẹ̀ṣe kọ́ ni wọ́n wí. Ẹ̀yin àfa alábòsí ilẹ̀ kó bóde lẹ̀ wí. Ẹ̀yin àfa oníkèéta ilẹ̀ bóde lẹ̀ wí. Ẹ̀yin lẹ̀ ń bínú oríire ọmọlàkejì. Ṣé ẹni tí ó bá ti kàwé sí ò lè soríire ni? Ṣé ẹni tí ó bá ti ṣiṣẹ́ ìjọba sí ò lè dáa fún ni? Àrísìkù yáàtì wà ìlàmúyẹ́sí ẹ̀sọ́ ìbù kátìmán wà láàkín ṣúkìdì lè mọ́rí makitubu. Gbogbo oríire tí ìrìn ẹ̀dá kọ̀ọ̀kan ṣe makitubu Olódùmarè alágbára ti kọ sínú ayé ẹnì kọ̀ọ̀kan. Gbogbo àwọn àfẹ́ lọ jẹ́ ṣe pẹ̀lẹ́. Ẹ̀yin àbá tẹ́ bóde tẹ́ máa pọ̀ lóògùn, ẹ máa pariwo wàhálà, ìjọ ogun ológun wèrè gẹ̀. Ogun ológun orí burúkú tẹ́ ń pariwo. Ọ̀lẹ́dẹ̀ ní ìtàlẹ́dájà. Tẹ́ bá gbẹ ẹlòmíì létí kan, jọ́ kẹta ní òtò jí. Kí ẹnu. Báàgì ìrẹsì di 100,000. Abọ́dá gàrí di 1,500. Ara bẹtrọ̀ ní 1,200. Àfimọ̀ sọ káfínú konú bọ́ọ̀lù arọ́ ọ̀sẹ̀dẹ̀ wá. Àwọn adójúkọra wa ẹ̀ ń bára yín jà. Ọ̀rọ̀ ẹ̀sìn ṣó yẹ kó dogun ni? Ọ̀rọ̀ ẹ̀sìn kò yẹ kó dogun. Ọlọ́run tó dá mi, òun ló dá ẹ̀. Kò séyìí tó kàn wá débi kò dìjà. Ọ̀rọ̀ ẹ̀sìn ṣó yẹ kó dogun ni? Àlàyé ẹni tí ó fi sùúrù ṣàlàyé ni ò sí mọ́. Ó bù rìyáṣà gbogbo ọ̀rẹ́ àwọn tí wọ́n wà nípò kí wọ́n ṣe wá sí. Ẹ̀mí ìfẹ́ mo fẹ́ jẹ́ number 1, mo fẹ́ jẹ́ leader, mo fẹ́ jẹ́ leader, ẹ̀dẹ̀ fi ń ba nǹkan jẹ́. Kò sẹ́ni tó fẹ́ back. Okay, fine. Nígbà tí ẹ̀sìn Islam tẹ́ doríṣiríṣi ìjọ, ọ̀tọ̀ ní Nàwárùdínì, Ansarudini, Islaudini, Nakomio, Tabligu, MSS, Sumradili Mumini, Amadia, Sabadanji, Nesfati, Koribu, Alusuna. Nígbà gbogbo ẹ̀kún yẹlẹyẹlẹ, ọ̀yá ẹ sọ ìfọ̀kànbalẹ̀ àti ìdùnnú gan àti progress tá a rí. Àwọn kan ní wọ́n láwọn ní Alusuna, wọ́n ní gbogbo ará yòókù ọmọ ẹsẹ̀ mọ́. Wọ́n create ni wọ́n work with everybody. Wọ́n work with everybody. Gbogbo ọ̀nà tó ní pé àwọn oníṣẹ̀ṣe tí wọ́n tó dàbí ìgbà pé wọ́n fi useless Islam. Ẹ̀yin lẹ́ làkàlẹ̀. Ẹ̀yin náà lẹ́ fi kéta lẹ́ ń wí tí ọ̀tọ̀. Ẹ̀yin lẹ́ ń wí tí ọ̀tọ̀ lẹ́ lé ọ̀pọ̀lọpọ̀ ọmọ mùsùlùmí ẹ lè kó nínú Islam látara ọ̀rọ̀ ọbú tí jáde lẹ́nu yìí. Ẹ̀yin wẹsẹ̀ ṣe lọ́sọ̀ di kèfèrí. Ṣé bọ́ọ̀ lọ́la rẹ̀ tó fọṣẹ wẹ̀? Ẹ̀yin náà dẹ̀ ń wẹsẹ̀ ẹ̀ ń polú ọṣẹ kòkòrò ẹ̀ ń polú ọṣẹ ẹ̀bẹ̀ ẹni ò sì ti jọ́sẹ̀ yọnu. Ìmọ̀ lọ́sẹ̀ kòkòrò wá wà ní Kùránì. Ọ̀tọ̀lẹ́wí yóò fà á. Ẹni ò sì ti jẹ́ jálàbí. Lárúbáwá dẹ̀ ní jálàbí. Èèbó rẹ̀ ní bísínẹ́sì. Yorùbá rẹ̀ ní iṣẹ́. Bẹ́ẹ̀ bá ń sọ̀kadà jálàbí ní í ṣe. Mọ́kálíkì jálàbí ní. Bíríkìlà jálàbí ní. Káfíńtà jálàbí ní. Dírẹ́fà jálàbí ní. Àgbẹ̀ jálàbí ní. Ọ̀tọ̀lẹ́ kẹta náà dẹ̀ ni. Torí ipa ẹ̀fẹ́ lóòdù àwọn kan sórí rúkìá. Ẹ wá áǹgì àwọn èèyàn sí di rúkìá. Àwọn èèyàn wá ń wọ́ ọlọ́ọ̀dọ́ wọn.
kéèsì míì tí ọkọjá 50,000 wọ́n gba 300,000 lọ́wọ́ ẹlòmíì 350 gbogbo yín lẹ dá lágùnmu tán gbogbo yín lẹ dá tí ń kàgbó ẹdẹ ń tírìtì jálàbí kí lẹ fi ń kàgbó sí ìṣèwé àtẹgbò ni ara tẹ fi dá wàhálà lẹrẹ. ìyẹn náà mú àwọn babaláwo sọ pé àwọn àbá tí bá ti ń kúṣẹ́ tí bá ti ń jáwé ó ti di babaláwo dey play lọ́nà wo ṣé bá jọ wà lábẹ́ sọ́mọ̀ ni ẹni ọba mọ̀ tí ẹ bá ń fẹ́ wéṣe ní ọ̀lọ́ ọjà ẹni ọba mọ̀ tí ẹ bá ń fẹ́ gbòòṣe yóò lọ wà nínú àwọn. gbogbo àwọn àfáà ẹ jọ̀ọ́ ẹ má fẹnu pin ogun mọ́ ẹ má dẹ̀ torí pé kẹ́yìn ó lè da ẹ wo wàhálà tẹ dálẹ̀ nísìn gbogbo àwọn bàbá tí ń sisi àná tí ń ṣe wàhálà ní Islam ṣé bí lọ́pọ̀lọpọ̀ yìí bóde tẹ̀ lálàsẹ̀ wọn tẹ̀ bú wọn. òkè àwọn oníṣẹ̀ṣẹ̀ wa ń sọ̀rọ̀ nísìn ọwọ́ àjọ ń ká wa lára ó ń jẹ́ ìbànújẹ́ fèmí náà o torí orin tí wọ́n ń kọ́ kí ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ànábì kọjá abáhùn kọ̀ǹdíṣẹ̀ tí wọ́n gbà fi pe ọlọ́run tóbi jù bẹ́ẹ̀ lọ àmọ́ amúkun ẹrù ẹ wọ òkèlè ń wọ ẹ̀wò sàlẹ̀ mr ìgbìyànjú ọ̀rẹ́ mi ẹja lọ ṣe sùúrù kọ̀ǹdíṣẹ̀ tí anybody yìí tẹ̀ ń gbà fọ ọgbọ́n ọlọ́run ya ó ti pọ̀ ju ẹja ṣe sùúrù ìgbìyànjú ṣèbájọsọ wa ní pé a fẹ́ dẹ́kun wàhálà sẹ́ni tó bá fẹ́ parí ìjà sí a máa jà ní ìgbìyànjú a fẹ́ jọ parí ìjà ní ìgbìyànjú aláfẹ́jọ mú sẹ́tímẹ́ǹtì wá síbi ẹ̀sìn ni sẹ́ni ó bá fẹ́ parí ìjà sọ yóò tó jà ìgbìyànjú ọ̀rẹ́ mi a kó odidi mọ́sáàsì ìgbìyànjú odidi mílíọ̀sì lówó ẹ̀ bẹ́ẹ̀ mílíọ̀sì lówó gbìyànjú ní mọ́sáàsì tá a kọ́ ṣebí nítorí kálẹ̀ṣẹ̀ sọ̀kan ni. Àkànbí ọlọ́ba ọmọ ọba ìjagun bí ẹrú Àkànbí ọlọ́ba ọmọ ọba ìjagun bí ẹrú o dẹ́dẹ̀ mẹ́ràwó ọmọ ọba kì í jagun bí ẹrú èyí tẹ́nibọ́dì yìí ṣe kò sí kankan tá a fẹ́ gbà bẹ́ẹ̀ tá a bá ti ẹ̀rọ yìí pé kò sẹ́ni tẹ́nibọ́dì ò jù lọ kò sẹ́ni tẹ́nibọ́dì ò lè yájú sí Olódùmarè. Mr. Kẹ́hìndé Agbala Gabreil àbúrò ní sí alhamdulilayi I'm okay sir, thank you sir, God bless you. Ọlọ́run ní fi ń sílẹ̀ àwọn tí wọ́n mọ ìdí tí mi fi sílẹ̀ láì bí ijọ́ mélòó kan nu. Ajibike Akamu, thank you my baby. Àkànbí ọlọ́ba dẹ́dẹ̀ mẹ́ràwó àkókò tí wọ́n lájọ́ wáyé èyí tá a jọ dẹ́wò lákòókò wa kì í ṣe tẹ̀tọ̀ dá Àkànbí ọlọ́ba ọmọ ọba ní ọmọ ọba ìjagun bí ẹrú ọmọ ọba ìjagun bí ẹrú ọmọ ọba ìjagun bí ẹrú. Mo mọ̀ yí pé wọ́n gẹ́gẹ́ mọ pàtàkì ànábì wa Muhammad sallallahu alaihi wasallam Àkànbí ọlọ́ba ọmọ pàtàkì ànábì o wàláì mo mọ̀ pé ọmọ pàtàkì ànábì wa Muhammad sallallahu alaihi wasallam Muhammadun ashrafu kauneni wa sakale ní wàlẹ̀ fọ́rí kẹ́ni mẹ́ni orí mi wá mi ní ajá mi ìjà ló dé lórí dòwe Àkànbí padà ń bẹ̀ bọ́ọ̀lẹ̀ ń bẹ̀ Àkànbí ọlọ́ba mo dẹ̀ mọ̀ pé ọmọ pẹ́ nìkan bẹ tó jẹ́ pé òun ló dá ayé òun ló dá ọ̀run. Àmì Ọlábọ̀dé Olúbùnmi àbúrò ní sẹ́yìn Àkànbí ọlọ́ba mo mọ̀ pé ọmọ pẹ́ nìkan bẹ tó jẹ́ pé òun ní ń pàṣẹ ayé tí ń pàṣẹ ọ̀run wàláì mo mọ̀ pé ọmọ àmọ́ ìjà ló dé lórí dòwe orí ìta wa ń kọ yìí kò tó kankan nínú
ẹ̀sìn kankan o kò tó nǹkankan sílẹ̀ Yorùbá torí pé gbogbo èèyàn lálẹ́ pé tí ó bá bínú kó bínú àtẹ̀mí àtẹ̀yìn àjọ̀lájú bára wa nú ayé yìí ni ọlọ́mọ ti pa wá báyìí á kú bẹ́ẹ̀ lójijì náà ni ẹnìkan ló dá wà tá a fi bára wa láyè ìjọ tó bá ṣe tó fẹ́ mú wa kú bẹ́ẹ̀ kò ní sọ ṣé gbogbo ọ̀ràn rẹ tó ń kálukú ṣe yìí ṣe ńlá lọ jábọ̀ akẹ́bí lákò dínú kú wa níyà dínì ẹni ọba fẹ́ máa bọ eégún kọ́ máa bọ́ ẹni ọba fẹ́ máa bọ Ọ̀ṣun kọ́ máa bọ́ ẹni ọba fẹ́ máa bọ Ọya kọ́ máa bọ́ ẹni ọba fẹ́ máa bọ Ṣàngó kọ́ máa bọ́ mo sábà yìí pé ó kálukú gbà yìí pé gbogbo àwọn tá à ń sọ yìí ẹnìkan ló dá àwọn tí ì sí Allah ẹnìkan ló dá gbogbo wọn tí ì sí Allah Ànábì wa Ìsá tí ṣe Jésù kì í sọ Ọlọ́run ìránṣẹ́ Ọlọ́run ni Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam kì í sọ Ọlọ́run ìránṣẹ́ Ọlọ́run ni ẹnìkan ló dá gbogbo wọn akẹbí ọlọ́ba ẹjọ́ torí ìtọ́lọ́run mo rò ẹ́ kọ̀ǹdíṣẹ̀ tó ní kálukú ń gbà á kọjá pé àwọn ara wa gẹ́ la dojú kọra wa tájọ́ ń búra wa dípò pé kí la fẹ́ máa búra wa sí ìyẹn mọ̀ tún mọ́ wọn lillahi mulku samawati wal ardi gbogbo tí jí ọlá sánmọ̀ àtagbára tí ń bẹ́ẹ̀ gbogbo tí jí ọlá alẹ̀ àti agbára tí ń bẹ́ẹ̀ Olódùmarè lónìí tá a bá já ewé tán tá a bá wọ egbò tán tá a bá pò pọ̀ àwọn bàbá wa gbogbo àwọn àgbàlagbà àjọ tí wọ́n ti lọ Ọlọ́run bá ní kẹ́ wọn bí wọ́n ṣe mọ Ifá tó tí wọ́n mọ ọ̀pọ̀lọ̀ tó tí wọ́n bá fi léyìn lọ́wọ́ wọn ní Olódùmarè ó jẹ́ kó rí bẹ́ẹ̀ ìgbàgbọ́ wọn tó kún nínú ọba tó ní wọn pé Olódùmarè ó jẹ́ kó rí bẹ́ẹ̀ torí wọ́n gbà yí pé ẹnìkan ló dá ewé àṣẹ ẹnìkan léwé fi ń hù àṣẹ ẹnìkan légbò fi ń dún akẹbí ọlọ́ba mo rò ẹ́ ìṣọ̀kan ní ká ẹ jẹ́ ká wá ṣọ̀kan ọ̀rọ̀ ẹ ti ń ṣẹlẹ̀ yìí ẹ ní rí àgbà àfáà kankan torí ẹ pé kó wá máa dá sí pẹ̀lú pàbúyàn àti ọdún àfáà náà tó ọmọ tí ń ṣe ẹ dẹ̀ ní rí bàbá aláwo kankan àwọn tí ń jí àgbà tó jẹ́ pé wọ́n gbẹ́jú sídìí ìkíní ni ọ̀hẹ́ tí wọ́n bí sídìí ìkíní yìí tí ń jí bàbá wa wọn ní dá sí wóróworó yìí torí gbogbo àwọn bàbá yẹn mẹ́rin pé ẹnìkan bẹ tí ń jí Allah wallahi tallahi wọ́n dẹ́ gbà bẹ́ẹ̀ wọ́n mọ̀ pé ẹnìkan bẹ tí ń jí Allah ìgbà fún yìí ló sọ ọ̀pọ̀lọpọ̀ àwọn bàbá aláwo oníṣègùn tàná ló sọ ọ̀pọ̀lọpọ̀ ọmọ wọn dàáfà ló sọ ọ̀pọ̀lọpọ̀ ọmọ wọn dẹ́lẹ́à akẹ́bí dẹ́dẹ́ mẹ́ra wo kọ̀ǹdíṣàn tẹ́nibọ́dì ń gbà fa ọgbọ́n Ọlọ́run yáyẹ ìbínú Ọlọ́run ní ṣẹlẹ̀ sẹ́nì kankan ló wà o ní Nàìjíríà dẹ̀ni rí ìbínú Ọlọ́run o gbogbo wọn lákà ìtàn Fáráò èmi ò tí ìrọba tó lágbára tó Fáráò kò tí ìsọba tó le tó Fáráò kò sí ìṣẹ́ntọ́ mọ ewé àtẹ̀gbò tó Fáráò kò tí ìṣẹ́ntọ́ lágbára nú ọba tó Fáráò ìrẹsì Ọlọ́run ní Fáráò dojú ogun kọ gbogbo alájọ ọmọ bíi títàn rẹ̀ parí sí Nàìjíríà ò ní parí rádaràdà kò ní parí rádaràdà ẹjọ́ kọ̀ǹdíṣàn táǹgbà ń fọ ọgbà ọlọ́yà ti pọ̀ burú gan subhanallah gbogbo ẹni tó jẹ́ pé inú ní bí
tí fi ń wí àwọn ọ̀rọ̀ tó burúburú ẹjọ́ ẹjá ṣe sùúrù Àkànbí ọmọ ọba ìjagun bí ẹrú ẹ ṣe sùúrù torí Ọlọ́run Ànábì wa Musa sallallahu alaihi wasallam wíwú epo àbí tẹ́ẹ̀rọ owó rà tánàbí òfin jí pátá mo mà pé kí n sẹ́yìn oníṣẹ̀ṣe lẹ̀ ń wí àwọn aláṣọgbẹnu àwọn àfáà kan náà ti wí ikú wí àwọn tí wọn mọ kéwú tí èrò pa wọn mọ kéwú àwọn tọrọ Ọlọ́run òye tí èrò pa wọn lóye jù. ta lọ́lọ́run àbá wábìrì assist ta lọ́lọ́run Aláìkà ta lọ́lọ́run Aláìkà tí olórí ní Aláìkà ìyẹn ní pé ẹ ṣe pẹ̀lẹ́ ta lọ́lọ́run mo fẹ́ kó ṣe pẹ̀lẹ́ tẹ́nì kẹ́kọ̀ọ́ ọba pàtàkì lójú gbogbo wa ó yẹ kí Olódùmarè ọba alágbára pàtàkì ọba tí ń rọ òjò nígbà tó bá wù ọba tí ń rọ oòrùn nígbà tó bá wù ọba tí ń pajú ayé dé nígbà tó bá wù ọba tí ń ṣí ojú ayé nígbà tó bá wù ọba tó rotéètì ayé ní gbogbo ogun tó bíòdì ayé sí bó ṣe wù ú Olódùmarè tó dá ayé tí ò sí rẹ̀ ẹ̀dá kan tó ní dárin tán táwọn ara wa ọba nítumọ̀ síra wa ẹ jẹ́ ká jẹ́ kó Olódùmarè ò nítumọ̀ sí wa ẹjọ́ mọ́rọ̀ wí mọ́rọ̀ anybody etí ẹ̀ bá fẹ́ máa sìn lásìkò máa sìn sẹ̀mí Allah ni mo ní àmì dàwù táyé sì kọ́ ní ọ̀dájọ́ kéde kọ́ ní ọ̀dájọ́ táyé àmì ẹjọ́ ẹ jẹ́ ká padà níbi ọgbà Ọlọ́run tá à ń fa àyà yìí mo rọ̀ yín ni mo rọ̀ yín ẹ jẹ́ ká padà níbi ọgbà Ọlọ́run tá à ń fa àyà yìí. ẹjọ́ torí tọ́lọ́run gbogbo àwọn tó kálukú ń sọ yìí Ọ̀ṣun Ògún Ọya Ọbàtálá gbogbo oyè wọn pátá lẹ́nìbọ̀dì gbà yìí pé wọ́n wà gbogbo wọn pátá náà ni ẹnìbọ̀dì mọ̀ yìí pé ẹnìkan náà ló tó dá wọn tí ń sin Ọlọ́run ṣebí gbogbo yìí gbà yìí pé rẹ̀ sí Ọlọ́run ni wọn èyí tó jí alágbára ń bẹnu wọn kí èdè tó dẹ̀ lè di alágbára yóò níbi tí ó bá ìrìn àjò ẹ̀dẹ́ lọ́dún Olódùmarè kó tó sọ́dọ̀ alágbára. bàbá àràbà ayé tá a wáyé àwa akọ̀tàn ni o kọ́lọ́n kó jẹ́ kẹ́mi gbogbo owó gùn kọ́mọ̀ tí ì pa wá báyìí mọ́rọ́ ẹ̀yin náà mo rí lẹ́fù kẹ́tí bàbá àràbà ṣe tẹ́lẹ̀ wọ́n ní kẹ́nìkan kan máa bu Ọlọ́run mọ́ kẹ́nìkan kan máa bu ànábì mọ́ bàbá àràbà sọ bẹ́ẹ̀ mo rí TikTok àmọ́ tá a fà kí bá bóde tó bá ti bú ẹ̀sìn àwọn ẹ jẹ́ káwọn ó bu kí ló dé tẹ̀ tó wá padà bàbá àràbà ẹ tún wá lọ bíùdì orin kódà bẹ́yìn bá ń wo ọjọ́ orí yín ipò kéré oyè àràbà oyè ńlá ni oyè ńlá ló yẹ àràbà oyè ńlá ló yẹ àràbà tọ́pẹ́sì ìgbésọ́jọ́ orí ti náà wá kéré ni oyè ńlá ló yẹ àràbà oyè ńlá ló yẹ àràbà bẹ́yìn ọba mọ pàtàkì tí ẹ ń pè lárabà gan ṣé bá a mọ́gi tí ń jẹ́ gi àràbà kàbìtì báyìí ni mo rí tí ẹ bá wá fẹ́ nìkan lóye tí ẹ ní àràbà ni èyí tí ẹ sọ ní pé nílá ló ń tàn ẹni ẹ bá wá pè ní nílá kò gbọ́dọ̀ máa fẹ́ nu pín ogún náà kò gbọ́dọ̀ máa fẹ́ nu pógún bí ṣe ń lọ ìṣọwọ́ abójú mu ni bí gbogbo kẹsẹ̀ ń lọ yìí wàláì tàláì rọ́bùlì káàbà gbogbo tó ní í ṣe pẹ̀lú ìbínú Ọlọ́run níjọ́ ṣẹlẹ̀ sẹ́ni kankan wa tí ìbínú Ọlọ́run bá dé láàrin ìṣẹ́kọ́sì kò sẹ́ni náà tó lágbára
ànábì wa Musa alayhi salatu wa salam tí í ṣe Mósè kò sẹ́ni kankan tí ó kà tán Mósè ṣe bọ́ lọ́run náà sí Fáráò adẹ̀rí láìfù tó àti Fáráò jọ lò adẹ̀rí ibi tí wọ́n jọ parí ìrìn àjò wọn sí ta lọ́lọ́run òun tọ́ran ọlọ́run òun tọ́ran lọ́dá èmi lọ́dá ẹ̀yin lọ́dá ìwọ ló lè so gbogbo nígbà gbogbo fẹ́ni gbogbo lásìkò gbogbo lọ́jọ́ gbogbo wákàtí gbogbo ìṣẹ́jú gbogbo. wọ́n ní gbogbo àwọn bàbá wa tànà tí wọ́n ń já ewé tí wọ́n ń wá egbò bí wọ́n ṣe gbọ́ Ifá tó tí wọ́n mọ ọ̀pẹ̀lẹ̀ tó ìgbàgbọ́ nínú ọlọ́run wọn tó tóbi kí ni sí àwa tòní tá a nígbàgbọ́ nínú tí a dá ju ń tọ́ dá nǹkan yẹn lọ. àwa tòní kọ́dà tẹ dórí àwọn àfáà náà ni o a nígbàgbọ́ nínú tí wọ́n dá ju ẹni tó dá nǹkan yẹn lọ. ọlọ́run ló dá gbogbo nǹkan àwa nígbàgbọ́ nínú tọ́lọ́ ń dá ju ọlọ́run lọ. anybody wá bóde àwa àfọlọ́run wé tó wù wá jálà máa ń láyà mú tú títóbi fọba tí kò ní kú Jálálì máa ń láyà mú tú títóbi fọba tí kò ní kú. bàbá àràbà àmọ̀rọ̀ yìí ẹ bá àwọn ọmọ eriwo yìí sọ̀rọ̀ ojú pọ̀nà tá à ń tó lọ yìí kò ní bíldì omi àlàáfíà fúnlẹ̀ Yorùbá tómi àlàáfíà ọba dẹ̀ sí ńlẹ̀ Yorùbá àwọn àlàáfíà fúnra wa. mo sọ níbẹ̀rẹ̀ ọ̀rọ̀ mi mo dá sí kí sáwọn ìjọba ní fara ní àwọn àlàáfíà jẹra wa nítorí nǹkan mẹ́rin àkọ́kọ́ ìfẹ́ sọnù láàrin wa ìfẹ́ sọnù láàrin wa ìfẹ́ ti sọnù àti mùsùlùmí àti kìrìsìtẹ́nì àti oníṣẹ̀ṣe ìfẹ́ ti sọnù gbogbo ibi tí ọba yìí ti sífẹ́ ìyá ọmọ jẹ wọ́n bẹ̀ ni. ṣebí fẹ́ ń tọ́ sọnù náà ló bí gbogbo rádaràda yìí gbogbo yẹmọyẹmọ tẹ́nibọ́dì fetí gbọ́ yìí. ìfẹ́ ti sọnù ìfẹ́ yẹn sọnù débi pé ọmọ mi tó jẹ́ mùsùlùmí ẹnu pé ó kéwú wèrè kí wọn lórí burúkú kan tó kẹ́ ó bóde gbogbo àwọn àgbàfà ni wọ́n ń yàkàyàkà wọ́n daṣẹ́ wọn nù. ìfẹ́ yẹn sọnù àtọ̀rọ̀ tó yẹ kí wọ́n kún wọn sọ àtọ̀rọ̀ tó yẹ kó sọ wọ́n ń ríra wọn bí ẹni tó ti mọ kéwú wọ́n ń ríra wọn bí ẹni tó mọ̀nà kéwú tí wọ́n wá láwọn mọ̀ ọ̀nà tí láwọn mọ̀ ló dá wàhálà lẹ́yìn. I can't forget 1993 92/93 àmúra wàlímọ̀ tafsir látara àfẹ́ tí mo lọ sọnù ìfẹ́ ti sọnù ẹ lọ pèfẹ́ padà ẹ pèfẹ́ padà ẹ já pèfẹ́ padà èyí tá n tírètì lọ́nláì yìí èèyàn náà yìí ṣe rí báyìí Muhammad yìí ṣe kíní kan báyìí Muhammad jí pátá kò tó kankan sínú ètò ìgbésí ayé gbogbo wa ọlọ́mọdé ayé wọ́n bàjẹ́ kanlẹ̀. alùkùrá náà dẹ̀ ni ẹ má bu ẹ̀sìn wọn ìwọ àfáà náà ṣe wá sí sọ̀rọ̀ Ọlọ́run má bu tí wọ́n nígbàgbọ́ sí gbogbo àwọn bàbá wa tà náà bu wọ́n fún wọn ní ìdánilẹ́kọ̀ọ́ àtàlàyé àlàyé ìlọ́wọ́ wọn létí tọ́pọ̀lọpọ̀ fi di mùsùlùmí tọ́mọ ọ̀pọ̀lọpọ̀ fi dà àfáà tọ́mọ ọ̀pọ̀lọpọ̀ wọn fi dẹ́lẹ́ à àwa àtòdì òní kò sálàyé mọ́ èébú àtẹ̀pẹ́ ni ẹ̀wọ̀n tẹ́ dálẹ̀. 92/93 mo lu àbá àwọn ọmọ lọ ká ọsẹ ṣé mo pọ̀rọ̀ ara mi nìyẹn àwọn àlọ́ kásẹ̀ before 92/93 ní 1991 àlọ́ ọdún oko mo dẹ̀ rí àgbàdùn ṣèbè èmi dẹ̀ láyà ààrẹ ayé mo ti ń wù yí o
ọgbọ́n mi yé ikú tí ọba pa mí bá àkọ́kọ́ rí náà kí n tó sá o. àwa lọ nú oko àgbàdùn sẹbẹ ejò gidi nínú ṣùgbọ́n ìlọ́wà èmi mọ̀dẹ̀ ṣáájú tí mò ń kó àwọn yòókù mi tá a jọ wà nú oko tá a jọ wà lẹ́kẹ́wò mò ń kó wọn lọ oko tẹ́nìkan fẹ́ bùn wa tá a fẹ́ bá àfa wa dá ajìyàrí kó tó dọ̀rọ̀ mo wá ń wo ejò yẹn mo kàn súnmọ́ mo kàn bẹ́ ládàáni lèmi bá bẹ́ méjì mo bẹ́ ládàá méjì bẹ́ orí rẹ̀ nàró ni àgbàdùn sẹbẹ orí ẹ̀ nàró báyìí ọ̀fọ̀ ẹnu kan tú sí mi lójú ni wàláhì tàláhì súnmọ́ bí láìlẹ̀dí láìláhì láwà ó tú sí mi lójú mi rí náà lọ́jọ́ náà tó bá jẹ́ yí pé èmi nìkan ni mo lọ nú oko ni bóyá mi ìbá ti kú láyé ńjọ́ náà ṣáàmà kí mo ní orí ẹ̀ ti fẹ́ ara ẹ̀ ti fẹ́ náà èèpẹ̀ báyìí ní ń dàlú wọ́n jòkúta lù lábá pa ejò yẹn àmọ́ ojú tó ti sí yẹn ojú yẹn ò rí nà mọ́ ojú méjèèjì kò rí nà mọ́ wọ́n já àtàsán báyé wọ́n fi ń gbomi lójú bá mi ìmọ̀ pé ń fi kankan gbomi lójú ibẹ̀ láti padà àdénú oko náà mọ́ òdò ní ọ̀rọ̀ 1981 ni mo sọ fún yín dò ní àdénú oko náà mọ́ láàrin pé ká tó délé àtàfà mi lájọ lọ wọ́n ka máa ó sàtẹ́ẹ̀mì sí mi lójú kúrẹ́ àwùjọ bìrábì nẹ́ẹ̀sì àti bìrábì fálákì bẹ́ẹ̀ ni wọ́n dárúkọ àfà wọn sí mi lójú nínú fífi ọlọ́run nígbà tá a fi wọ̀lú ọlọ́run ní kò ju ọlá ejò ọjọ́ náà gàárì la fi mú ẹsẹ̀ lẹ́ni 1992/93 mo tún wà lába wa mo fẹ́ lọ ká ọsàn mo gbé gbọ̀ngàn kọ ọrùn báyìí mo dá àgbẹ̀dì orí láàrin ọ̀nà igi ẹlẹ́múga ni mò ń wò láàrin ọ̀nà mo dẹ̀ tẹ́ mọ́lẹ̀ igi náà dẹ̀ di ejò ó dẹ̀ sami ní ọmọdéní ẹsẹ̀ jẹ́ igi ẹlẹ́múga mo tẹ̀ mọ́lẹ̀ ó dẹ̀ dejò ó sì sami lọ́mọdéní ẹsẹ̀ jẹ́ ó sami jẹ́ bẹ́ẹ̀ ó bọ́ nugbó mo bá kọ́ tì í mo bá lé mi rí mo kẹwé pé n bá jẹ́ ìwé Akíntọ́lá mo gbọ́ Akíntọ́lá n bá fún sí n bá tèmi lọ mo dé di ọ̀sán tí mo ti fẹ́ ká ọ̀sán mo ná pọ̀pá sí ọ̀sán lókè báyìí ìṣe ló dàbí ìgbà pé gédé mẹ́wàá wọ́n gbé mi sókè wọ́n ń jẹ̀ mí mọ́lẹ̀ wọ́n gbé mi sókè ẹ̀mí yẹn sọ pé orú ejò yìí ti fẹ́ kọjá bẹ́ẹ̀ la ilaha illallah ayé ní kọ̀rọ̀fà gbogbo tí ò lé lọ́pọ̀lọpọ̀ ẹ̀yin àfáàsì sọ di líle gbogbo tí ìṣẹ̀ṣẹ̀ lẹ sọ dẹsẹ̀ ẹni bí ìbá sí gbẹ́rẹ́ ó tún ti dẹ́lẹ́bọ tí ìbá sí gbẹ́rẹ́ sórí rẹ̀ mú sísí ni àbórí tèmi gbẹ́rẹ́ sì lè sọ̀yẹ̀ dẹ́lẹ́bọ áyà wo ló sọ bẹ́ẹ̀ àdìsí wo ló sọ bẹ́ẹ̀ arágbóta ibi dá wàhálà lẹ́nu yẹn náà ihun tó rọ̀ wọ́ lọ́rùn ó lè má rọ̀ ẹlòmíì lọ́rùn ihun tó rọ̀ ẹlòmíì lọ́rùn ó lè má rọ̀ wọ́ lọ́rùn. jẹ́mọ́ ni mo bá padà wá bá mo bá wá sọ fún bàbá mi kúlúwà láwù kan bàbá mi ọlọ́ba àṣàlẹ́kọ̀ọ́ kẹ bàbá mi bisimilahi rahman rahim kúlúwà láwù ahadun allahu samadun lam yalid wa lam yulad wa lam yakun lahu kufuwan ahad. mo bá rí dábàá mo bá sọ fún bàbá mi gbé bẹ́ẹ̀ ni bàbá tó bí n bá diwọ́ mọ́ rí ojú ẹsẹ̀ wọ́n ní kí wọ́n lọ pe ọ̀rí àwọn wa tí jẹ́ Rúfàyí bàbá wa Rúfàyí yẹn náà ti kú báyìí kúlúwà láwù kọ̀ọ̀kan lọ́ba ṣàlékún kẹ́ wọn bisimilahi rahman rahim kúlúwà láwù ahadun allahu samadun lam yalid wa lam yulad wa lam yakun lahu kufuwan ahad.
bàbá wa Rufai yẹn ti kú bàbá mi ní kọ́ lọ máa pe Rufai wá ní bá pe Rufai dé ọ̀rẹ́ bàbá mi ni wọ́n ó ní ọ̀rẹ́ mi ejò mọ̀ ti sá ọmọ rẹ jẹ bàbá yẹn bú ẹ̀rín ni kí làwọn afáàfọ ojú ilẹ̀ gbọ́lẹ̀ sí gbogbo tí ìṣẹ̀ṣẹ̀ lẹ́sọ̀dẹ̀sẹ̀ gbogbo tí ìṣẹ̀bọ lẹ́sọ̀dẹ̀bọ gbogbo tó ti wá tí wọ́n ti kó dànù tẹ́lẹ̀ wọ́n wá kò tì í lọ́rùn ó kú bẹ́ẹ̀ ṣẹṣẹ ra yín eégún mélòó ní bẹ́ńlẹ̀ tẹ́lẹ̀ eégún ti wá yapa báyìí kọ̀tán ó kú bẹ́ẹ̀ ṣẹṣẹ ra yín ọ̀rẹ́ bàbá mi yẹn bàbá Rufai ní ẹ bá wọlé lọ ní ẹ bá lọ gbé èpè ọ̀wọ́nú òwú àgbọ̀nrín lọ́wọ́ wallahi tallahi rabbil kaaba bàbá yẹn bá gbé sí mi lẹ́sẹ̀ báyìí wọ́n gbé owó yẹn tì mí lẹ́sẹ̀ báyìí ní ẹ bá kí gbọ́dọ̀ mọ́lẹ̀ ní ẹ bá pè mẹ́sàn-án mẹ́wàá nígbà pè tán ní ẹ bá fi owó yẹn kẹ́ ẹsẹ̀ mi lẹ́ẹ̀mẹ́ta wọ́n lè fọ́ àwọn nìdé ńlẹ̀ ni mo bá ń dé ní ẹ bá ní káwọn méjì ọ̀tẹ̀ lé mi wọ́n ní dèédé ibi tí ejò yẹn ti sá mi jẹun wọ́n ní ká lọ ọbẹ̀ níta bá bá ń bẹ̀ ká máa mú bọ̀ jọ́lá ni mo láyà mú tu àbádà. nǹkan bẹ lọ́dọ̀ àwọn àgbàlagbà náà ẹ má sọ gbogbo ẹ̀ dẹ́bọ ẹ̀yin lẹ́ ń dógún lẹ̀. ẹgbẹ́ ọ̀rẹ́ bàbá mi yẹn èmi tẹ̀sán mi ò lè dárì tẹ́lẹ̀ mo ti balance nígbà débi tẹ́jọ́ ti sọ mí jẹ ejò tó já mi jẹun abá òkú rẹ̀ níbi tó ti sọ mí jẹ ejò tó ti sá lọ abó òkú ẹ̀ níbi tó ti já mi jẹ abá òkú rẹ̀ òkú ejò yẹn abá níbi tó ti já mi jẹ ara tá a jogún lọ́dọ̀ àwọn àgbàlagbà nìyẹn sẹ́yìn sọ yẹn dẹ́lẹ́bọ ni ara ń tẹ́ yàfa ìfi dá wàhálà lẹ́ nìyẹn náà òkú ẹ̀ abá níbi tí ejò yẹn ti já mi jẹ orí títì náà ló wá kú sí làbá gbé wá bà ẹ wọ́n ní lọ sí bá wù ọ jẹ lọ jẹ níjọ́ náà wọ́n tún sọ pé bá àfa ni ọ tó o bá mọ tó o tún lè fi ṣe lọ fi ṣe tó bá wù ọ làbá sún jẹ tí bàbá yóò bá mọrú tí wọ́n mọ̀ yẹn bó olódì mi ó ti kú dànù lẹ́yìn ìgbà náà làṣẹ ń fẹ́yàwó làṣẹ ń bímọ o làṣẹ ń kọ́lé o làṣẹ ń wá ń jà àfa o làṣẹ ń lọ Mẹ́kà o làṣẹ ń gun ká o ẹ wá dúró tí ìbá kú mọ́ mi lára. ẹ̀yin oníṣẹ̀ṣe gbogbo oníṣẹ̀ṣe pátá mo rí sún àfa àkẹgbẹ́ tó bá bẹ̀ wọ́n ọ̀rọ̀ ẹ̀bẹ̀ kọ́ yìí a lè pè yẹn sákèésì sálàjúlẹ̀ kí nǹkan ọmọ bàjẹ́ lọ ni ara wàhálà tá a lẹ́ ń dálẹ̀ náà nìyẹn ara wàhálà tá a lẹ́ ń dálẹ̀ nìyẹn ṣé bí n tẹ́ ń pè ìtumọ̀ ìsìláàmù ní ẹ̀sìn àlàáfíà ìtẹ́dẹ̀ ń pè láàfáà ní pé kíyẹn já látúnṣe tí wọ́n ní káfáà máa dà nǹkan rú ni ọ̀rọ̀ tí ó máa dà nǹkan rú ẹni láti máa gbọ́ ọ̀rọ̀ tí ó máa bà nǹkan jẹ́ ẹni láti máa bọ̀ iná lẹ sọsọsọ tó gún délẹ̀ yìí gbogbo ẹ̀yin oníṣẹ̀ṣe ẹbọ lẹ̀ ń bẹ̀ ojú pọ̀nẹ̀ tó ń kálukú tá a jọ ń tọ̀ yìí kò ṣeré ń bẹ̀ wàláì kò sí improvement kankan bẹ̀ kò sí lọ síwájú ń bẹ̀ ká máa búra wa gan kò sí lọ síwájú ń bẹ̀ fáwa gẹ́gẹ́ ká máa useless ara wa kò sí lọ síwájú ń bẹ̀ fáwa gẹ́gẹ́ bẹ̀lẹ̀ ká tún wá pa afẹ́ máa yájú sí ọba tó ní wá gbogbo wa lọ́jọ́ yé pé ẹnìkan bẹ tí ń jẹ́ Allah ká sọ̀rọ̀ direct sẹ́mọ̀rẹ́ ọ̀pọ̀ wo ni wọ́n fi gbé dúró ẹnìkan ló gbé dúró kì í ṣe Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ló gbé dúró Ọlọ́run ló gbé dúró kì í ṣògùn kì í ṣe Ṣàngó kì í ṣọ̀ṣun kì í ṣọ̀yà ẹni tó gbé dúró yẹn ó yẹ kémi pẹ̀lú yín bẹ̀rù ẹ̀ ó yẹ kí gbogbo wọn páyẹ̀ kádẹ̀wò gbogbo àwọn ìkáyà ìtàn pè ní káyà ní àwọn ìtàn gbogbo àwọn sálàfù àwọn tí ẹ ti ṣáájú tá a bá lọ ka ìtàn Ọ̀ṣun àmọ́ yìí pé òótọ́ lẹ́nìkan bẹ̀ tí ń jí Ọlọ́run tá a bá ka ìtàn Ògún àmọ́ pé òótọ́ lẹ́nìkan bẹ̀ tí ń jí Ọlọ́run ẹjọ́ ẹjẹ́ abọ́ọ̀lẹ̀ ń bí àwa kò sí improvement kankan fún Nàìjíríà bẹ́ẹ̀ kò sí ìlọsíwájú fún ilẹ̀ Yorùbá ní department abala bí àwa yẹn
kí n lámọ ní ó ṣe fún mi ìjà ní bẹ́ẹ̀ o ẹ gbọ́ àwọn bàbá wa tànà tí wọ́n sí àwọn Ṣàngó Òde ti sìn wọn ní bẹ́ẹ̀ ni kankan sọ pé ọ̀sán lọ́hùn o wallahi tallahi àwọn bàbá tànà ò ní bóde kan bẹ́ẹ̀ nìkan sọ pé ọ̀sán lọ́hùn àwọn ìwé ìsílẹ̀ jí ọmọdé ń dà láàmú àwọn bàbá tí ẹ gbọ́fá tí ẹ mọ ọ̀pẹ̀lẹ̀ sámúsámú wọn ní bẹ́ẹ̀ nìkan sọ pé ọ̀sán lọ́hùn wallahi tallahi ẹjọ́ mo rọ̀ wá mo dẹ̀ mọ̀ pé gbogbo wa yìí náà ìgbìyànjú mọ̀ pé ẹni tí ń jọ́ lọ́hùn bẹ àkàbí ọlọ́ba mọ̀ pé ẹni tí ń jọ́ lọ́hùn bẹ ta lọ́lọ́mọ ìpẹ́ nìkan bẹ tí ń jọ́ lọ́hùn bàbá àràbà mọ̀ pé nìkan bẹ tí ń jọ́ lọ́hùn yorùbá mi ìjà ló dé ńlọrin dòwe ni bóni bá wá fẹ́ dòwe ẹjẹ́ ọmọ láàrin ara wa ẹ gbọ́ mi yé àfáàní Fatima bídùn níyàhù Basiri nàkídì mutagafili andini mutabaridi aridini isama sim asifajahu wa isayu samu ilahu lamuyari ètò mọ ta me ordinary gbólóhùn wà lásán tí tó kan ṣe tí ba nǹkan jẹ́ gbólóhùn lásán Ọlọ́hun ní dá wa láàmú ẹjọ́ torí tọlọ́hun ẹjẹ́ lọ jẹ̀bù rẹ̀ ẹjẹ́ lọ ṣe sùúrù àti ní TikTok àti ní Facebook ẹ má jẹ́ ká máa yàkàyàkà pàtàkì ọlọ́mọ ẹ má jẹ́ máa yàkàyàkà pàtàkì ọ̀sálàmù Muhammad sallallahu alaihi wasallam ẹjọ́ torí tọ́lọ́ ìtànẹ́bà Muhammad gbogbo oníkálukú wa láàrógò wa lò lára ayé wa ṣe ètò dẹ̀ ti súnmọ́ ẹnì kọ̀ọ̀kan ò ní jìnà sí ètò jìnà sí wa yóò súnmọ́ wa olólùfẹ́ yìí ni ajábìnrin wá sí Ahmed El-Ghazali aka Komando Ọ̀nà Òdodo TV ìwọ àfáà náà lọ chẹ́ẹ̀kì Quran 6 verse 107 ntọ́nà bá wa sọ́nbẹ̀ wá rí Quran 6 verse 107 Quran kẹfà ẹsẹ̀ 107 wọ́n lọ yẹ̀wò láti 107 to 108 wàá rí i pé gbogbo ẹni tí bá ń bóde tí ń bú Ṣàngó tí ń bú Ọya àṣejù ló ń ṣe ó lè ṣàlàyé ẹ̀sìn ọ̀gọ́ ó lè àwọn ìtàn ẹbú ìsì tó nǹkan ṣe ìtàn ẹbú máa bà nǹkan jẹ́ ni Ọlọ́run ní dà wá láàmú ní kíré ni wọ́n bí mi sí o bàbá tí wàá pẹ́ pẹ̀lú wọn lónìlẹ̀ bàbá tí wàá pẹ́ pẹ̀lú wọn lónìlẹ̀ ní kíré o ní kíré ni wọ́n. Inshallah láìpẹ́ yìí ẹ máa torí wa ní live torí mo ń lọ mọ́lídì báyìí aago 2 lóru la wà Nàìjíríà 12 rèé à ń gbéra mọ́lídì nílùú Ìbàdàn nísìn kọ́lọ́ pàlú àtàbọ̀mọ́ Mr. Kẹ́hìndé Àgbàlá Gabreil àbúrò oníṣẹ́ ẹ kú àdúró tí Ọlọ́run lára wa ẹ kú àdúró tí Ọlọ́run lára wa Ọlọ́run ní fi ń sílẹ̀ ayé àkànmú Ajíbíkẹ́ Alájà Àbẹ̀ní Àdè àbúrò oníṣẹ́ fún mi ọlá abọ́lọ̀ ń ṣètò nù ọlá rẹ̀ ọlá abọ́lọ̀ ń ṣètò nù ọlá rẹ̀ ọlá abọ́lọ̀ ń ṣètò nù ọlá rẹ̀ ọlá masha Allah la quwwata illa billahi ìdùnnú rí ọ̀dálẹ̀ ayọ̀ rí ọ̀dálẹ̀ ẹ̀rín rí òní padà dẹ́kun ọlá àfáà mi níwájú Ọlọ́run ọlá àyà tó bí mi gbogbo àwọn tí ń dúró tọ́lọ́run lára Ọlọ́run fi ń sílẹ̀ o mọ́jẹ́ nìkan sáyé mo kí pé ẹ kú ìmúra sísí mọ́sálásí wa ìṣọ̀kan Òkìtì mosque Ìkirè Ọ̀ṣun state a máa sí mọ́sálásí náà very soon a máa sí very soon gbogbo ilẹ̀ máa gbọ́ even ẹjẹ́ sọ fún yín àwọn tájọ sí Àgbàlá Gabreil àjọ sí mọ́sálásí yẹn ni Àgbàlá Gabreil àjọ máa sí mọ́sálásí yẹn ni sẹ́ǹgbọ́n tí mo sọ fún yín Àgbàlá Gabreil àjọ sí sẹ́yìn pé Àgbàlá Gabreil ní ìnáwó lọ́la nìbàdàn sátidé ọ̀la àti Àgbàlá Gabreil àjọ sí mọ́sálásí yẹn ni very soon ẹ máa rọjò náà even pẹ̀lú ògùn ọlọ́mọ mọ́sálásí nìkan kọ́ la fẹ́ sí o a tó fẹ́ sí nǹkan míì bọ̀tẹ́ máa gbọ́ Mr. Kẹ́hìndé Àgbàlá Gabreil àbúrò oníṣẹ́yìn àti àwọn olóríire
Mrs. Fúnmilọ́lá Jésù Yẹmí ẹ̀ ní dààmú Mr. Fẹ́mi ẹ kú àdúró tí o Ọlọ́run ní fi ń sílẹ̀ o ìgbìyànjú the effort ọ̀rẹ́ mi dáadáa àbùkù òní kàn yín Àkànbí ọlọ́ba òní dẹni àná òní dólòsì ta lọ́lọ́run àbọ̀ Ọlọ́run bá ń dájú lórí ẹ bàbá àràbà ẹ ṣàtúnṣe ẹ lọ ṣàtúnṣe ṣe ẹ gbọ́ Ọlọ́run nífẹ̀ẹ́ ní kọ̀ọ̀kan wálẹ̀ sálámù alẹ́kùn warahmatullahi ta'ala barakatuh.